àwọn ajínigbé ní nọ́mbà ìbánisọ̀rọ̀ mi tí wọ́n bá jí yín gbé. Ìránṣẹ́ Ọlọ́run Bíṣọ́ọ̀bù Oyèdépò ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Digbí la wà lẹ́yìn gómìnà Mákindé. Ayé sọ̀rọ̀ lásán níròyìn tó ní pé a fẹ́ yọ kúrò nípò. Ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ó mà ṣe o. Akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn OAU kan ṣubú lulẹ̀ lásìkò tó múra ìdánwò ó sì jáde láyé. Ọwọ́ tẹ̀ o. Ọlọ́pàá náwó gan ọkùnrin kan tí wọ́n ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ l'Ondo. Àwọn agbébọn ṣèkọlù sílùú Kwara, jí àwọn mọ̀lẹ́bí 3 gbé sálọ lójúmọmọ, jí àwọn èèyàn 15 míì gbé sálọ lóru. Ìpayà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ l'Ọ́yọ́ bí erin ṣe ṣèkọlù sáwọn olùgbé ìlú, èèyàn kan kú, ẹlòmíràn di àwátì. Àpapọ̀ àwọn ọmọ ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà tún tú yáyá jáde pàdé pọ̀ ní ìlú Àbújá fún ètò àjọ ńlá ọlọ́dọọdún. Wọ́n gbóríyìn fún ààrẹ Tinubu, wọ́n sì tún pè fún ọ̀rọ̀ ààbò tó péye, ohun amáyédẹrùn àti ìdàgbàsókè ní Nàìjíríà. Ẹ wò ó, èyí ni àwọn ilé tí ìjọba Èkó kò fún láǹfààní láti lo iná sólà láì gbàṣẹ àti ìgbésẹ̀ tó yẹ kí o gbé kí o tó ṣe sólà sílé rẹ̀. Ìròyìn òfégè ni pé èèyàn 10 tún ti lùgbàdì àrùn COVID-19 ní Nàìjíríà. Ó mà ṣe o, ó lé ní 500 èèyàn 518 ló kú nínú rògbòdìyàn ètò ìdìbò ààrẹ Tanzania. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ fún àwọn ajínigbé ní nọ́mbà ìbánisọ̀rọ̀ mi tí wọ́n bá jí yín gbé. Ìránṣẹ́ Ọlọ́run Bíṣọ́ọ̀bù Oyèdépò ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olùdásílẹ̀ ìjọ Living Faith Church David Oyèdépò ti rọ àwọn ọmọ ìjọ rẹ̀ láti fún àwọn ajínigbé agbébọn ní nọ́mbà ìbánisọ̀rọ̀ òun tí wọ́n bá jí wọn gbé sálọ. Ó kéde, ó ní irúfẹ́ ìbápàdé bẹ́ẹ̀ yóò yọrí sí ìtúsílẹ̀. Ẹni tó ń sọ̀rọ̀ lásìkò ìwàásù nínú fídíò tó gba orí ayélujára kan, àlùfáà náà sọ wípé ìdásí òun ní ti àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó kọjá sẹ́yìn ṣàfihàn ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àṣẹ ohun tẹ̀mí lórí irúfẹ́ ipò bẹ́ẹ̀. Ó sọ wípé tí ẹnikẹ́ni bá jí wọn gbé kí wọ́n fi nọ́mbà òun síta fún ẹni náà. Tí ẹni náà kò bá jẹ́ wíwó palẹ̀, a jẹ́ wípé Ọlọ́run ò gbéṣẹ́ rán òun. Ó ní àwọn ọmọ ìjọ òun gbé agbára yìí kan náà wọ̀ tí wọ́n bá lè ṣàwárí rẹ̀. Oyèdépò kí ọ̀rọ̀ tó sọ lẹ́yìn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan tó wáyé nípa ọ̀kan lára àwọn pásítọ̀ ìjọ rẹ̀ kan tó jẹ́ jíjígbé tó sì padà jẹ́ títú sílẹ̀ lẹ́yìn tí òun bá àwọn ajínigbé náà sọ̀rọ̀ lásìkò ìpè láti gba owó ìtanràn. Ó ní òun sọ fún àwọn ajínigbé agbébọn náà pé láàrin wákàtí 24 tí wọn ò bá tú pásítọ̀ náà sílẹ̀, ikú pa wọ́n nìyẹn. Gẹ́gẹ́ bó ṣe wí, ipò náà yí padà lójú ẹsẹ̀ lẹ́yìn ìkìlọ̀. Pásítọ̀ náà tó jẹ́ jíjígbé sì jẹ́ títú sílẹ̀ ní kòpẹ́kòpẹ́ rẹ̀. Bíṣọ́ọ̀bù náà tún tọ́ka sí ìṣẹ̀lẹ̀ mìíràn nípa ọmọ ìjọ rẹ̀ lóbìnrin, ẹni tó ní ó gba ìtúsílẹ̀ òmìnira lẹ́yìn tó sọ̀rọ̀ àṣẹ jáde lásìkò tí olùfarakásá náà wà nígbèkùn àwọn ajínigbé agbébọn. Ó fi kún pé ọ̀kan lára àwọn ọmọbìnrin àwọn nínú ìjọ ṣe bẹ́ẹ̀ jẹ́ jíjígbé níbì kan. Ó sì sọ fún wọn pé bàbá òun sọ wípé òun jáde kúrò nígbèkùn yìí ní déédéé aago 7 òwúrọ̀ 7 a.m. Níṣe làwọn ajínigbé ọ̀hún bẹ̀rẹ̀ sí ní sa ara wọn. Digbí la wà lẹ́yìn gómìnà Mákindé. Ayé sọ̀rọ̀ lásán níròyìn tó ní pé a fẹ́ yọ kúrò nípò. Ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé digbí làwọn wà lẹ́yìn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé. Adarí ilé Honorable Adébọ̀ Ògúndòyìn ló fọ̀rọ̀ yìí léde lójú òpó ayélujára Twitter rẹ̀. Abẹnugan ilé sọ̀rọ̀ yìí lẹ́yìn ìròyìn kan tó ti ṣáájú gba ìgboro kan wípé ilé fẹ́ yọ Mákindé kúrò nípò. Àmọ́ Ògúndòyìn ti sọ pé gbogbo ilé ló ní ìgboyà àti ìgbẹ́kẹ̀lé nínú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa bá iṣẹ́ rẹ̀ lọ. Èyí ló mú kí gbogbo ọmọ ilé dìbò wípé àwọn wà lẹ́yìn Mákindé pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀. Adarí ẹgbẹ́ òṣèlú tó pọ̀jù nílé Honorable Sanjọ́ Adédoyin tó ń sojú ẹkùn gúúsù Ògbómọ̀ṣọ́ ló dábàá wípé kí ilé dìbò láti kéde àtìlẹ́yìn wọn fún Mákindé. Honorable Adédoyin náà sọ pé ìròyìn táwọn èèyàn kan gbé kiri pé ilé fẹ́ yọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́
ní ipò kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. Ó ní irọ́ ni ìròyìn náà àti wípé ìròyìn ọ̀hún ní ọwọ́ òṣèlú nínú. Adédoyin ní gbogbo ọmọ ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà ní ìṣọ̀kan tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Ó ní kò sí ìgbà kankan tí ilé jíròrò lórí àtiyọ gómìnà Ṣèyí Mákindé nípò. Ọ̀nàrẹ́bù Adédoyin ní ọ̀tá ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn èèyàn tó ń gbé ìròyìn kiri pé ilé fẹ́ yọ Mákindé nípò. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ lórí bí wọn ò ṣe gbà kí èrò ibi àwọn èèyàn kan tí wọ́n fẹ́ ba iṣẹ́ ribiribi tí ìjọba Mákindé ń ṣe jẹ́ wá sí ìmúṣẹ. Kò sí ìyapa ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ń ṣiṣẹ́ àwọn bí iṣẹ́ láti rí i pé àwọn aráàlú jẹ àǹfààní ìjọba àwa-ara-wa. Àhesọ̀rọ̀ lásán làwọn èèyàn kan gbé kiri. Àwọn kò sì fẹ́ kí ẹnikẹ́ni tẹ́tí sí wọn. Igbákejì adarí ilé Honorable Mohammed Fadeyi tó kín àbá náà lẹ́yìn sọ pé ìṣọ̀kan ní ilé aṣòfin Ọ̀yọ́ wà. Gbogbo ilé tún gbóṣùbà káre fún adarí ilé fún bí ó ti ń darí ilé náà lọ́nà tó mú ìlọsíwájú bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ilé ti ṣe onírúurú àṣeyọrí lábẹ́ àṣẹ Honorable Ògúndòyìn tó jẹ́ abẹnugan ilé. Gbogbo ọmọ ilé aṣòfin wá kéde àtìlẹ́yìn wọn fún gómìnà Mákindé àti adarí ilé Ògúndòyìn. Nígbà tó ń sọ̀rọ̀, adarí ilé ní òun fẹ́ fi dá gbogbo èèyàn lójú pé ìṣọ̀kan wà láàrin gbogbo ọmọ ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí sì yàtọ̀ sí àhesọ̀rọ̀ táwọn èèyàn kan gbé kiri wípé ìyapa wà láàrin àwọn aṣòfin. Nǹkan tí òun fẹ́ káwọn olóṣèlú mọ̀ ni pé kò sí nǹkan tí wọ́n lè ṣe sí àwọn aṣojú táwọn aráàlú bá ti yàn. Àwọn ti sọ àsọyépọ̀ gẹ́gẹ́ bí ilé, àwọn sì ní ìgboyà nínú ìṣèjọba gómìnà Mákindé. Alábàáṣiṣẹ́pọ̀ làwa aṣòfin jẹ́ pẹ̀lú gómìnà. Àwọn ó sì jọ parí ìjọba yìí ni. Lẹ́yìn táwọn aṣòfin sọ̀rọ̀ náà tán ni wọ́n sún ìjókòó ilé sí ọjọ́ 12 oṣù karùn-ún ọdún yìí. Ó mà ṣe o. Akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn OAU kan ṣubú lulẹ̀ lásìkò tó múra ìdánwò ó sì jáde láyé. Akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn kan ní fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, Adéwọlé Emmanuel ti jáde láyé lẹ́yìn tó déédéé ṣubú lulẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí ọmọ ọdún 18 kan tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn nílé ẹ̀kọ́ kan náà Tìmílẹ́yìn Tòròmádé jáde láyé lójú oorun rẹ̀ lọ́jọ́ 6 oṣù kìíní ọdún 2026 yìí. Ní ti akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ kú yìí, ìròyìn ní ńṣe ló ṣàdédé ṣubú lulẹ̀ lásìkò tó múra láti ṣe ọ̀kan lára àwọn ìdánwò rẹ̀. Ìpele 4 ni akẹ́kọ̀ọ́ náà wà ṣáájú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Nínú àtẹ̀jáde kan tí àwọn adarí ẹgbẹ́ aṣojú akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún fi léde, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ikú akẹ́kọ̀ọ́ náà bà àwọn lọ́kàn jẹ́. Àtẹ̀jáde kan láti ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ sọ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà wáyé lọ́jọ́bọ̀ Thursday tí ọ̀kan nínú àwọn ṣàdédé ṣubú lulẹ̀ tó sì jáde láyé lásìkò tó yẹ kó bẹ̀rẹ̀ ìdánwò àfẹnusè kan. Bó tilẹ̀ jẹ́ pé àwọn oníṣègùn gbìyànjú láti dóòlà rẹ̀ lẹ́yìn tó ṣubú lulẹ̀, àmọ́ ó ṣeni láàánú pé wọ́n sọ pé ó ti fi ayé sílẹ̀ lẹ́yìn wákàtí díẹ̀ tó ṣubú. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ èyí tí àwọn kò lérò tẹ́lẹ̀, ó sì mì gbogbo inú ọgbà ilé ẹ̀kọ́ títì, èyí tó ń ṣàpẹẹrẹ pé ilé ayé kò lọ títí. Nínú àtẹ̀jáde náà, àwọn akẹ́kọ̀ọ́ láwọn bá gbogbo àwọn mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ olóògbé náà kẹ́dùn, tí wọ́n sì gbàdúrà pé kí Elédùà tù wọ́n nínú. Ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún tún sọ pé ìṣẹ̀lẹ̀ náà fi hàn pé kì í ṣe wàhálà kékeré làwọn akẹ́kọ̀ọ́ ńlá kọjá nínú ẹ̀kọ́ wọn. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ńlá kàkà láti ṣàṣeyọrí nínú ẹ̀kọ́ wọn kò gbọ́dọ̀ fi ìlera ara wọn ṣeré rárá. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn nínú àtẹ̀jáde mìíràn fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n sì bá àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún kẹ́dùn. Wọ́n júwe akẹ́kọ̀ọ́ tó dolóògbé náà gẹ́gẹ́ bí ẹni tó ní ọjọ́ ọ̀la rere, àmọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti gé ẹ̀mí rẹ̀ kúrú. A ò ní kúkú òjijì lọ́lá Olódùmarè. Ọwọ́ tẹ̀ o, ọlọ́pàá nawọ́ gan ọkùnrin kan tí wọ́n ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ l'Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi gbòòrò òfin gbé ọkùnrin kan tí wọ́n bá ohun tó farajọ ẹ̀yà ara èèyàn nínú ilé rẹ̀ nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ló fìdí ìròyìn náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan lójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀, èyí tí agbẹnusọ rẹ̀ DSP Àbáyọ̀mí Jimoh buwọ́lù. Jimoh sọ pé bàbá afurasí náà ló fi ẹ̀sùn olè jíjà kan ọkùnrin náà kí àwọn tó lọ yẹ ilé rẹ̀ wò, níbi tí wọ́n ti ṣàwárí àwọn oògùn kan níbẹ̀ nínú èyí tí wọ́n ní ó ṣeéṣe kí ẹ̀yà ara èèyàn wà. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ,
ọkùnrin kan Awómẹ́yìndé Kẹ́hìndé ló fi ẹjọ́ ọmọ rẹ̀ Awómẹ́yìndé Tọ́pẹ́ tó jẹ́ ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 sùn ní àgọ́ àwọn tó wà ní ìlú Ilẹ̀ Olújì. Bàbá ọkùnrin ọ̀hún sọ pé ọmọ òun jí àwọn dúkìá òun kó. Lára àwọn dúkìá tó ní ọmọ rẹ̀ ọ̀hún jí ní alùpùpù bọ́ksà bàjáàjì 3, ewúrẹ́ 9, ẹ̀rọ ìléwọ́ Android 4, epo pupa, sìlíndà gáàsì 2 àtàwọn nǹkan míì. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé ọlọ́pàá gbọn inú ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ níbi tí wọ́n ti rí àwọn nǹkan tó jọ ohun tí wọ́n fi ń jóògùn àti èyí tí wọ́n fi ń wu ìwà ọ̀daràn. Lára àwọn nǹkan tí àwọn rí ni egungun kan tí àwọn gbàgbọ́ pé ó jẹ́ egungun èèyàn tí àwọn máa ṣe ìwádìí rẹ̀ dáadáa tó fi mọ́ kòròfo ọta ìbọn AK-47 kan. Àtẹ̀jáde ọlọ́pàá sọ pé ní ìtẹ̀síwájú ìwádìí àwọn, ọwọ́ àwọn tún tẹ afurasí 2 míì tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú afurasí àkọ́kọ́ tí wọn kò sì lè ṣàlàyé àwọn nǹkan tí ọlọ́pàá bá lákàtà wọn. Ẹ̀wẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí tó péye lórí àwọn nǹkan tí wọ́n ká mọ́ àwọn afurasí náà lọ́wọ́. Lẹ́yìn náà ló rọ àwọn aráàlú kí wọ́n máa ṣọ́ra kí wọ́n má sì dẹ́kun àti máa ké sí ọlọ́pàá ní gbogbo ìgbà tí wọ́n bá kófìrí ìwà ọ̀daràn kankan láyìíká wọn. Ó mà ṣe o, àwọn afurasí agbésùnmọ̀mí tó ṣèkọlù tuntun sáwọn ìlú nípínlẹ̀ Kwara jí àwọn mọ̀lẹ́bí 3 gbé sálọ lójúmọmọ tí wọ́n sì jí ó kéré tán àwọn èèyàn 15 míì gbé sálọ nínú ìkọlù tí wọ́n ṣe káàkiri ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn lóru ọjọ́ náà. Ìṣẹ̀lẹ̀ ìkọlù àkọ̀tún náà ló wáyé lọ́sàn-án ọjọ́bọ̀ Thursday ní Olódàn ní agbègbè Ọ̀rá níbi tí àwọn agbébọn ti ṣèkọlù sí ìlú náà tí wọ́n sì fọ́n ọkọ, ìyàwó rẹ̀ àti ọmọ wọn lọ. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ sọ fún àwọn akọ̀ròyìn pé ìkọlù náà ti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn olùgbé ìlú tó ní ipò ètò ààbò lágbègbè náà tí ń dẹnu kọlẹ̀. Nínú ìṣẹ̀lẹ̀ tuntun míì, kò dín ní àwọn èèyàn 15 tí àwọn agbébọn tún ṣèkọlù sí lóru níbi tí àwọn ìkọlù ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpàgọ́ Kájọlà àti Ìdí Ìyá Fúlàní, àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ Yáru ní agbègbè Ìgbàjà níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn yìí kan náà. Gbogbo ìgbìyànjú láti dóòlà àwọn olùfarakásá náà ló já sí pàbó ládùúrú bí wọ́n ṣe tún darí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ lọ sí agbègbè náà. Ẹni náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé àpapọ̀ ikọ̀ aláàbò adóòlẹ̀mí náà ló jẹ́ àwọn aṣọ́gbó, àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti ikọ̀ fìjìláńtẹ́ láti Ìfẹ́lódùn àti agbègbè ìjọba ìbílẹ̀ Ìsìn ló ṣe bẹ́ẹ̀ gbọ̀n àwọn aginjù náà yẹ̀bẹ́yẹ̀bẹ́ fún gbogbo àkókò náà lọ́jọ́ náà, ṣùgbọ́n tí wọ́n kùnà láti dóòlà ọ̀kánkán nínú àwọn olùfarakásá tó jẹ́ jíjígbé sálọ. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé ojoojúmọ́ àkọ̀tún náà ti gbé àníyàn àti ìkọminú dìde lórí ètò ààbò tó mẹ́hẹ tó ń fojoojúmọ́ peléke sí nípínlẹ̀ Kwara, pàápàá jùlọ lápá ẹkùn gúúsù Kwara níbi tí àwọn olùgbé ìlú ti ń kọminú nípa àìsí ètò ààbò tó gbópọn lágbègbè náà. Wàyí o, àwọn aráàlú ń ké sí ìjọba ìpínlẹ̀ àti àwọn àjọ elétò ààbò ìjọba àpapọ̀ láti tètè darí ikọ̀ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ lọ sí àwọn agbègbè tó farakásá lójúnà láti dènà ìkọlù míì tó lè fẹ́ wáyé àti láti dóòlà àwọn olùfarakásá tó jẹ́ jíjígbé sálọ. Ìpayà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ lọ́yọ̀ọ́ bí erin ṣe ṣèkọlù sáwọn olùgbé ìlú, èèyàn kan kú, ẹlòmíràn dàwátì ìyà. Níṣe ni ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí erin ṣèkọlù sáwọn olùgbé ìlú Ìnàyìn, èyí tó dá ẹ̀mí èèyàn kan légbodò, ẹlòmíì sì dàwátì. Ìṣẹ̀lẹ̀ ìkọlù erin tó fárígá nípínlẹ̀ Ọ̀yọ́ tó wáyé ní dédé aago 3:00 ọ̀sán 3:30 p.m. lọ́jọ́bọ̀ Thursday ti pè fún ìdásí kánmọ́nkóbó láti iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn fìjìláńtẹ́ ìbílẹ̀ àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ lẹ́yìn ìpè pàjáwìrì. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Àyànládé Ọláyínká, fìdí ikú arákùnrin kan Ibrahim Tijani ẹni ọdún 45 45 years múlẹ̀ tí wọ́n ṣàwárí lẹ́bàá igbó pẹ̀lú àpá ìkọlù tí ẹranko ńlá náà ṣe sí. Òkú olóògbé náà ti jẹ́ gbígbé lọ ọgbà iléèwòsàn general fún àyẹ̀wò. Ó fi kún pé olùgbé ìlú míì ti dàwátì lẹ́yìn tí wọ́n ṣe kòǹgẹ́ pẹ̀lú ẹranko náà, pẹ̀lú báwọn àjọ elétò ààbò ṣe ń tẹpá mọ́ ìgbìyànjú wọn láti ṣàwárí ẹni tó dàwátì ọ̀hún. Àwọn aláṣẹ sọ wípé àwọn ikọ̀ aláàbò ti jẹ́ dídarí lọ ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé láti dáàbò bo agbègbè náà àti láti dènà ìṣẹ̀lẹ̀ ìkọlù míì, nígbà tó ń pàrọwà fún àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì yẹra fún agbègbè náà àti pé kí wọ́n ta iléeṣẹ́ aláàbò lólobó tí wọ́n bá fojú gan ni ẹranko yòówù
nígbà tí ìgbésẹ̀ ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti dáàbò bo ìlú náà. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ ìṣe pàtàkì mímójútó irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà nípa títẹ̀lé òfin ẹranko inú igbó. Ọláyínká sọ wípé àwọn aláṣẹ tó fi mọ́ àwọn àjọ òṣìṣẹ́ aṣọ́gbó ọba National Park Service Nigeria ti jẹ́ títa lólobó láti pèsè ìtọ́sọ́nà ọlọ́gbọ́n láti mójútó ìṣẹ̀lẹ̀ náà. Àpapọ̀ àwọn ọmọ ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà tún túyáyá jáde pàdé pọ̀ ní ìlú Àbújá fún ètò àjọ ńlá ọlọ́dọọdún. Wọ́n gbóríyìn fún ààrẹ Tinubu, wọ́n sì tún pè fún ọ̀rọ̀ ààbò tó péye, ohun amáyédẹrùn àti ìdàgbàsókè ní Nàìjíríà. Àjọ ńlá ìjọ onítẹ̀bọmi ní orílẹ̀-èdè Nàìjíríà, Nigeria Baptist Convention, ti kéde ìbẹ̀rẹ̀ ayẹyẹ ìpàdé àjọ ńlá wọn ti ọdún yìí tó ṣe déédé pẹ̀lú ayẹyẹ 113th irú rẹ̀ ní Àbújá, níbi tí wọ́n tún ti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí àìlera ipò ètò ààbò, ìṣòro ọrọ̀ ajé àti àwọn ìṣòro ìṣàkóso tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde lọ́jọ́ Jímọ̀ tí ààrẹ àjọ ńlá ìjọ onítẹ̀bọmi Nàìjíríà Israel Àkànjí fọwọ́ sí, ó sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro tí orílẹ̀-èdè yìí ń kojú, níbi tí ó ti gbóríyìn fún ìjọba Bọ́lá Tinubu fún àwọn àtúnṣe ọrọ̀ ajé, ṣùgbọ́n ó pè fún àmójútó tó lágbára lórí ọ̀rọ̀ ààbò tó péye. Ó ní a bẹ̀rẹ̀ pẹ̀lú fífi ọkàn ìmoore wa hàn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àtúnṣe ọrọ̀ ajé lápapọ̀, èyí tí ó pinnu láti tún orílẹ̀-èdè wa ṣe ní ọ̀nà tí yóò fi rọ gbogbo aráàlú lọ́rùn. Síbẹ̀, àlùfáà náà fi ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí bí ètò ààbò ṣe mẹ́hẹ tó sì ń burú sí i káàkiri orílẹ̀-èdè. Ó ṣàpèjúwe ipò náà gẹ́gẹ́ bí ohun tí kò bójúmu. Àkànjí rọ ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ tó lágbára. Ó sì fi kún pé à ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí ó gbé ìgbésẹ̀ akin láti gbógun ti ìgbésùnmọ̀mí, kí ó dojúkọ ìṣòro ètò ààbò yìí, kí ó sì ṣẹ́gun rẹ̀ pátápátá. Ó tún mẹ́nuba ipa àìsíṣẹ́ lórílẹ̀-èdè yìí tí ó mú àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè yìí rin ìrìn àjò lọ sí òkè òkun lọ́nà tó léwu. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọmọ Nàìjíríà ń fi ẹ̀mí wọn sínú ewu nígbà tí wọ́n ń gbìyànjú láti kọjá lọ sí òkè òkun pẹ̀lú gbígba orí òkun, tí ọ̀pọ̀ nínú wọn sì ti pàdánù ẹ̀mí wọn nínú ìgbìyànjú yìí. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ohun amáyédẹrùn, Reverend Àkànjí pè fún àmójútó tó dára lórí àwọn òpópónà, ọkọ̀ ojú irin àti ẹ̀ka ọkọ̀ òfurufú. Ó ní pé owó ìrìn àjò tó gbẹnu sókè ń dí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí lọ́wọ́ fún àwọn arìnrìn-àjò olókoòwò. Ó ní ó ti hàn gbangba pé owó ìrìnnà ọkọ̀ òfurufú ní Nàìjíríà ni ó wọ́n jùlọ ní àgbáyé. Ó tún pè fún àtúnṣe pàjáwìrì ní agbọ̀ndàn ẹ̀ka ẹ̀kọ́. Ní ti ètò ìdìbò ọdún 2027, Reverend Àkànjí kìlọ̀ fún àwọn olóṣèlú pé kí wọ́n yàgò fún ìwà ipá, wàhálà àti ìjà, kí wọ́n sì jẹ́ olótìtọ́ nínú ètò ìdìbò tó ń bọ̀. Ó ní ó ṣe pàtàkì láti rọ àwọn olóṣèlú wa pé kí wọ́n máa sáré òṣèlú gẹ́gẹ́ bí òfin ṣe sọ, kí wọ́n sì yàgò fún gbogbo ìwà ìbàjẹ́ nínú ìbò tó ń bọ̀. Ó tún rọ àjọ tó ń rí sí ètò ọ̀rọ̀ ìbò ní Nàìjíríà INEC láti jẹ́ olótìtọ́ nínú iṣẹ́ wọn. Ó ní a bẹ̀bẹ̀ pé kí INEC dúró ní àárín gbangba, kí wọ́n sì pinnu láti ṣe ètò ìdìbò tó ń bọ̀ pẹ̀lú òótọ́ òdodo tí a sì lè gbàgbọ́. Àjọ ńlá ìjọ onítẹ̀bọmi tó fi ìbánikẹ́dùn wọn ránṣẹ́ sí àwọn olùfarakásá níbi ìgbésùnmọ̀mí tó wáyé káàkiri ọ̀pọ̀ ìpínlẹ̀. Wọ́n sì pè fún àtìlẹ́yìn ìjọba fún àwọn agbègbè tí ìṣòro náà kàn. Àkòrí tí àjọ ńlá ìjọ onítẹ̀bọmi náà ń gbé yẹ̀wò fún ti ọdún yìí ni wíwọnú ìsọdọ̀tun nípasẹ̀ èso àti ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí à ń retí ìmúlò rẹ̀ nínú ẹ̀mí àti ìyípadà orílẹ̀-èdè. Ìpàdé ńlá náà ni ó wáyé láti ọjọ́ 18 sí ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026. Àjọ ńlá ìjọ onítẹ̀bọmi bẹ̀rẹ̀ ní Nàìjíríà láti ọdún 1850 nípasẹ̀ ajínrere kan ní Amẹ́ríkà, Thomas Bowen, tí ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ di ara kan ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1914. Ní ọdún mélòó kan sẹ́yìn, wọ́n mú àfikún àti ìlọsíwájú púpọ̀ bá ẹ̀ka ètò ẹ̀kọ́ àti ìlera ní Nàìjíríà pẹ̀lú ìdásílẹ̀ Baptist Academy àti Yunifásítì Bowen pẹ̀lú ọ̀pọ̀ ilé ìwòsàn káàkiri orílẹ̀-èdè. Ó tún ní àwọn ń pe gbogbo ìpele ìjọba láti kéde ìpinnu pàjáwìrì lórí ẹ̀ka ètò ẹ̀kọ́ kí àtúnṣe bá lè bá ètò ẹ̀kọ́ ní Nàìjíríà. Nípa ìpèsè iná mọ̀nàmọ́ná, ó rọ ìjọba pé kí wọ́n pe gbogbo àwọn tọ́rọ̀ kàn láti wá ojútùú ọ̀nà àbáyọ tó péye. Ó fi kún pé a tún pe ààrẹ wa pé kí ó pe àpéjọ gbogbo àwọn tí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná kàn láti wá ojútùú pípé sí ìṣòro iná mọ̀nàmọ́ná ní Nàìjíríà. Èyí ni àwọn ilé tí ìjọba Èkó kò fún láǹfààní láti so iná sólà láì gba àṣẹ àti ìgbésẹ̀ tó yẹ kí o gbé kí o tó ṣe sílé rẹ̀. Ìdákúrekú iná ọba ti kárí lórílẹ̀-èdè Nàìjíríà.
ọ̀pọ̀ ìgbà ní iná mọ̀nàmọ́ná kì í sí, èyí tó ń ṣàkóbá fún ọrọ̀ ajé ọ̀pọ̀ èèyàn àti ìgbésí ayé lápapọ̀. Àìsí iná dédé ọ̀hún ló fà á tí ọ̀pọ̀ èèyàn fi ń yí sí ìlànà iná tó ń lo ìtànsán oòrùn tí a mọ̀ sí sólà. Iná sólà yìí ti pọ̀ káàkiri tó bẹ́ẹ̀ tí wọ́n ń lò ó ní àwọn ìgbèríko kiri tí ọ̀pọ̀ èèyàn kò sì dúró de iná mọ̀nàmọ́ná mọ́. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni fídíò kan jáde lórí ayélujára níbi tí ọkùnrin kan tó so iná sólà mọ́ ilé ìjọba Èkó tó gbà àtàwọn òṣìṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ilé gbígbé nípínlẹ̀ Èkó tí ń bá ara wọn fa ọ̀rọ̀ kan. Àwọn òṣìṣẹ́ ìjọba náà sọ pé kò ní ẹ̀tọ́ láti so sólà mọ́lé ìjọba láì gba àṣẹ níbi tó yẹ. Wọ́n fi kún un pé ó tún ní owó tó yẹ kó san pẹ̀lú. Ẹnìkan kò yẹ kó déédéé so sólà mọ́lé ìjọba láì ṣe àwọn nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà di ohun tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ tí ọ̀pọ̀ aráàlú sì ń sọ pé kò yẹ kí ìjọba dí ẹni tó bá nílò iná sólà lọ́wọ́ nítorí àìpèsè iná ọba ló mú aráàlú yíjú sí sólà lílò. Nígbà tó ń ṣàlàyé lórí ọ̀rọ̀ ẹni tó so sólà mọ́lé ìjọba ìpínlẹ̀ Èkó láì gba àṣẹ, olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn fún gómìnà Babájídé Sanwó-Olú ìyẹn Wálé Ajétúmọ̀bí sọ pé ọkùnrin tó ṣe sólà sílé ìjọba Èkó náà kò gbọ́ òfin tó de ilé tó ń gbé yẹn rárá ni. Ajétúmọ̀bí nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́rú Wednesday sọ pé òótọ́ ni ìgbésẹ̀ yìí, ọkùnrin tó gbé fídíò jáde náà kò gbọ́ òfin tó de ilé ìjọba Èkó yẹn àbí kó jẹ́ pé ayálégbé ni nínú àwọn ẹ́sítéètì ìjọba, nítorí tí kò bá jẹ́ bẹ́ẹ̀ kò ní máa jà lórí ohun tí òfin ti là kalẹ̀. Kì í ṣe gbogbo ilé tó wà l'Ékòó ni kò lè lo iná sólà. Ìjọba kò sì sọ pé òun fẹ́ gba owó síso sólà mọ́lé lọ́wọ́ wọn. Àwọn ilé tó jẹ́ tìjọba ìpínlẹ̀ Èkó nìkan táwọn èèyàn ń gbé la máa ń sọ pé kí wọ́n san owó fún ohun tí kò sí nínú ilé náà tí wọ́n ṣe síbẹ̀ fúnra wọn, bí irú sólà tí à ń sọ báyìí, kó tó di pé wọn yóò ní àǹfààní láti gbé ìgbésẹ̀ rẹ̀. Ajétúmọ̀bí tẹ̀síwájú pé àwọn nǹkan tí kò sí nílé ìjọba tí àwọn èèyàn bá ṣe síbẹ̀ èyí gbọ́dọ̀ gba ọ́fíìsì àwọn tó ń ṣe ètò ilé gbígbé àti ààtò ìlú kọjá Physical Planning and Survey Department nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé gbígbé l'Ékòó. Aṣojú ìjọba Èkó náà sọ pé ìjọba ti kojú wàhálà látàrí àwọn nǹkan báyìí rí nígbà tí iná ṣẹ́yọ nílé ìjọba tí wọ́n fi sólà sí. Ní kúkúrú, ìjọba Èkó sọ pé ilé gbígbé tó jẹ́ ti aráàlú lè ṣe iná sólà láì sanwó fún ìjọba tàbí gba àṣẹ. Ṣùgbọ́n fún àwọn èèyàn tó bá ń gbé ní ẹ́stéètì ìjọba Èkó, dandan ni kí wọ́n gba àṣẹ ṣáájú kí wọ́n sì sanwó tíjọba là kalẹ̀ kí wọ́n tó lè so sólà mọ́lé ìjọba. Bí iná sólà ṣe jẹ́ ọ̀nà àbáyọ kúrò nínú òkùnkùn bírímù tó sì wúlò fún ọrọ̀ ajé náà ló ní àwọn ewu tó rọ̀ mọ́. Iná máa ń ṣẹ́yọ nígbà míì tí odidi ilé yóò jó kanlẹ̀ látàrí sólà lílò. Èyí máa ń wáyé nígbà tí àwọn èèyàn kò ṣe ohun tó yẹ ṣáájú síso iná sólà mọ́lé. Wọ̀nyí ni àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ tó yẹ kí o gbé kí o tó so sólà. Wo ipò tí òrùlé ilé tàbí ti ọ́fíìsì rẹ tí o fẹ́ so iná náà mọ́ wà. Oríṣiríṣi òrùlé ló wà. Àwọn kan wà tí wọn kò ní àlòpẹ́, wọn kò ṣeé kánjú so iná sólà mọ́. Irú àwọn wọ̀nyí gba ọgbọ́n kí o tó so sólà mọ́ wọn. Tún wo apá ibi tí wọ́n da ojú òrùlé rẹ kọ. Wo irú nǹkan èlò tí wọ́n fi ṣe òrùlé náà pẹ̀lú kí o tó so sólà mọ́. Ìnáwó ọ̀tọ̀ọ̀tọ̀ ló rọ̀ mọ́ síso àwọn iná sólà mọ́ òrùlé tó sì yẹ kí onílé bójú wò ó kó tó bẹ̀rẹ̀. Apá ibi tí ilé rẹ wà, bí oòrùn bá ṣe ń tàn sí apá ọ̀dọ̀ rẹ sí ni yóò sọ iye iná sólà tí o nílò lórí òrùlé àti irú èyí tí o gbọ́dọ̀ lò àti bí wàá ṣe gbádùn iná náà tó. Ohun tó tún ṣe kókó láti mọ̀ ni pé bí àwọn ilé gíga bá pọ̀ ní agbègbè rẹ, wọn yóò máa dí ìtànsán oòrùn lọ́wọ́, o kò sì ní lè gbádùn iná náà bó ṣe yẹ. Bákan náà ni kó o rí dájú pé igi gíga kò sí nítòsí ibi tí o fẹ́ ṣe sólà rẹ sí kó má bàa máa dí oòrùn lọ́wọ́. Owó tí wọ́n fi ń ṣe sólà kò kéré, ó sì tún ní ṣe pẹ̀lú irú èyí tó o bá fẹ́ ṣe gan-an. O ní láti rò ó bí agbára rẹ̀ bá ṣe tó kí o tó dágbálé sólà ṣíṣe sílé tàbí ọ́fíìsì rẹ̀. Yan iléeṣẹ́ tó dángájíá tó sì ní àṣẹ ìjọba láti bá ọ ṣe sólà rẹ̀. Èyí yóò fún ọ ní àǹfààní láti lò ó nírọ̀rùn. Wọn yóò sì lè bá ọ wò ó tó o bá nílò àyẹ̀wò kankan. Iye iná tí o nílò fún ilé tàbí ọ́fíìsì rẹ̀. Bó ṣe jẹ́ pé iye iná tí kálukú nílò yàtọ̀ síra wọn, ló ṣe jẹ́ pàtàkì láti mọ irú panel sólà tí o nílò láti rà. O nílò láti mọ iye tó o máa tó àti èyí tí yóò pọ̀ jù
bí o bá kówó lé. Ìwé àṣẹ gbígbà rí i dájú pé o gba ìwé àṣẹ lórí ilé tí o ṣe sólà sí kó má bàa di ẹjọ́ mọ́ ọ lọ́wọ́. Ilé jíjó láti ara àìṣe sólà náà lọ́nà tó yẹ. Kí iná gbé èèyàn látàrí àìbójútó àwọn wáyà tó yẹ lásìkò tí à ń lo sólà. Bí ìjàmbá kan bá bá orí òrùlé tí a so sólà mọ́ tàbí tí wọn kò bá tò sí orí òrùlé náà dáadáa lásìkò tí wọ́n ń ṣe, ó lè padà mú ìjàmbá lọ́wọ́. Bí a ṣe ń tọ́jú bátìrì tí a fi ń rọ́pò iná sólà lè fà á kí èèyàn fa kẹ́míkà burúkú símú bí a kò bá tọ́jú rẹ̀ bó ṣe yẹ. Ìròyìn òfégè ni pé èèyàn 10 tún ti lùgbàdì àrùn COVID-19 ní Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Cross River ti tako ìròyìn kan tó gbòde kan pé àrùn COVID-19 tún ti mú èèyàn 10 míì yàtọ̀ sí ọmọ ilẹ̀ China tí wọ́n kọ́kọ́ kéde pé ó kọlù nípínlẹ̀ náà. Bákan náà ni àwọn ẹ̀ka ìlera káàkiri ìpínlẹ̀ Cross River náà ti sọ pé kò sí àkọsílẹ̀ àrùn kòrónà 10 lọ́dọ̀ àwọn. Wọ́n ní ẹnìkan ṣoṣo ní àkọsílẹ̀ wà fún pé àrùn ọ̀hún kọlù. Nínú ọ̀rọ̀ kọmíṣánná ètò ìlera nípínlẹ̀ Cross River Henry Ayuk lọ́jọ́bọ̀, ó ní òun fẹ́ fi àǹfààní yìí sọ fún àwọn ọmọ Nàìjíríà pé ìròyìn tó gbòde pé àwọn tún ti rí èèyàn 10 tó ní àìsàn kòrónà ní Cross River kì í ṣe òtítọ́. Àkọsílẹ̀ èèyàn kan ṣoṣo náà ni àwọn ní. Ayuk ní bóyá èèyàn 10 tí ìròyìn sọ pé ó fararo ẹni tí ó ní àrùn náà ni àwọn ẹ̀ka ìròyìn kan túmọ̀ sí pé èèyàn 10 ló tún ti ní àìsàn náà ní Cross River, èyí tí kò rí bẹ́ẹ̀ rárá bí Ayuk ṣe sọ. Gẹ́gẹ́ bí kọmíṣánná ètò ìlera ìpínlẹ̀ Cross River ṣe ṣàlàyé, ọmọ China tó lùgbàdì COVID-19 náà dé sí Nàìjíríà lọ́jọ́ 17 oṣù kẹta ọdún 2026 yìí, ó sì lùgbàdì àìsàn náà lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún yìí kan náà. Ó ń gba ìtọ́jú lọ́wọ́, wọ́n sì ń ṣàyẹ̀wò ìlera rẹ̀ dáadáa. Ó ní wọ́n kọ́kọ́ ń tọ́jú rẹ̀ nílé ìwòsàn kan ni kí wọ́n tó gbé lọ sí Calabar. Wọ́n ti fi sí yàrá tó dá wà ní Calabar, ó sì ní àlàáfíà sí bí ojúmọ́ ṣe mọ́ sí i. Àwọn tó ti fara rò ó ni àwọn ti ṣe àkọsílẹ̀ orúkọ wọn tí wọ́n sì ti ń ṣe àyẹ̀wò àwọn náà fún ó kéré tán ọjọ́ 14 gbáko. Ayuk sọ pé àjàkálẹ̀ àrùn ló ṣẹ́yọ, ìjọba sì gbọ́dọ̀ tètè kápá rẹ̀. Bí ewu bá ṣẹ́yọ bí èyí, ìkìlọ̀ ní fún gbogbo èèyàn tó kù, nítorí ẹ̀ ní ìjọba kò ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú un. Ó fi kún pé àwọn ti ṣe àwọn ètò ààbò tó yẹ káàkiri sí àwọn ilé ìwòsàn àpapọ̀ ní Cross River pẹ̀lú àwọn ẹ̀ka ìjọba ìbílẹ̀ pẹ̀lú. Ìjọba ìpínlẹ̀ Cross River ti ṣàwárí èèyàn kan tó lùgbàdì àrùn COVID-19. Iléeṣẹ́ ètò ìlera ìpínlẹ̀ ọ̀hún ti sọ pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ṣàwárí gbogbo àwọn tó fara kan ọmọ orílẹ̀-èdè China tó ní àrùn náà lára láti yà sọ́tọ̀ fún àyẹ̀wò àti ìtọ́jú. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, kọmíṣánná ètò ìlera ìpínlẹ̀ ọ̀hún Henry Ayuk fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àrùn COVID-19 ti padà sípínlẹ̀ náà, àmọ́ àwọn kò káwọ́ gbéra lórí rẹ̀. Ayuk ní ìgbà àkọ́kọ́ rèé tí wọn yóò rí àrùn náà nípínlẹ̀ ọ̀hún láti ọdún 2022, àmọ́ àwọn yóò rí dájú pé kò ní tàn kálẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ọmọ orílẹ̀-èdè China tó ní àrùn náà wọ Nàìjíríà lọ́jọ́ 17 oṣù kẹta ọdún 2026 yìí. Ó sọ pé inú Nàìjíríà ló ti ní àrùn náà lẹ́yìn tí ọjọ́ 14 tí àrùn máa ń lò kó tó farahàn ti kọjá. Ó tẹ̀síwájú pé ọjọ́ 10 oṣù kẹrin tí a wà yìí ni àpẹẹrẹ àrùn náà tó bẹ̀rẹ̀ sí í farahàn lára rẹ̀. Kọmíṣánná ọ̀hún fi kún pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ti lọ sí ìjọba ìbílẹ̀ Akáǹpa níbi tí ọkùnrin náà ń gbé tó sì ti ń ṣiṣẹ́ láti rí i pé àrùn náà kò tàn kálẹ̀ níbẹ̀. Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn ní Nàìjíríà ti sọ pé lóòótọ́ ni ẹnìkan ní àrùn náà nípínlẹ̀ Cross River. Nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára X rẹ̀, NCDC sọ pé ẹnìkan ṣoṣo tó jẹ́ ọmọ orílẹ̀-èdè China nìkan ló sì ní àrùn ọ̀hún. Àwọn sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí i pé kò tàn kálẹ̀. Àjọ NCDC sọ pé kò tíì sí ẹ̀rí pé àrùn náà ti tàn kálẹ̀ lọ́wọ́ yìí, ṣùgbọ́n ojú ni alákàn fi ń sọrí. Àjọ WHO kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa ṣọ́ra. Ẹ̀wẹ̀, adarí àjọ WHO nípínlẹ̀ Cross River Yewande Ọlátúndé ti ké sí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa ṣọ́ra látàrí pé àrùn COVID-19 kò tíì tán nílẹ̀ pátápátá.
tí a kò bá gbàgbé nǹkan bí ẹgbẹ̀rún mẹ́ta èèyàn ní COVID-19 mú ẹ̀mí wọn lọ ní Nàìjíríà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àjọ NCDC. Ìparí ọdún 2019 ní àrùn COVID-19 kọ́kọ́ bú jáde ní China kó tó tàn dé àwọn orílẹ̀-èdè míì káàkiri àgbáyé, èyí tó mú àwọn orílẹ̀-èdè kéde òfin kónílé ó gbélé. Ìkéde ìgbélé yìí ṣàkóbá fún ọ̀pọ̀ ètò ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé. Ó mà ṣe o, ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èèyàn 518 ló kú nínú rògbòdìyàn ètò ìdìbò ààrẹ Tanzania. Àpapọ̀ èèyàn ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 518 ló kú ní Tanzania lẹ́yìn onírúurú ìfẹ̀hónúhàn tó wáyé lẹ́yìn èsì ìbò ààrẹ tó wáyé lọ́dún tó kọjá. Ọ̀rọ̀ yìí ló jáde lẹ́yìn àbájáde ìwádìí ìgbìmọ̀ kan lẹ́yìn ètò ìdìbò náà. Ìgbìmọ̀ náà tí Mohammed Chande Uthman darí rẹ̀ kò sọ ní pàtó àwọn tó wà nídìí ìṣekúpani ọ̀gọ̀rọ̀ èèyàn náà. Àwọn ọmọ ẹgbẹ́ alátakò àtàwọn ọmọ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti fẹ̀sùn kan ìjọba orílẹ̀-èdè náà pé ó lo àwọn agbófinró láti fìyà jẹ àwọn tó ń fẹ̀hónúhàn tako ìjọba. Ààrẹ Samia Suluhu Hassan ló borí ètò ìdìbò ọ̀hún tó sì jáwé olúborí fún sáà míì lẹ́yìn tó kó ìdá 98% gbogbo ìbò tí àwọn èèyàn dì. Ẹgbẹ́ alátakò ti júwe èsì ìbò náà gẹ́gẹ́ bí àwàdà kẹ́ríkẹ́rí, àmọ́ ààrẹ Samia Suluhu Hassan ti fèsì pé kò sí mẹ́kàrúrù kankan nínú ètò ìdìbò náà àti pé òun lọ ní ìlànà tó bá òfin mu. Lẹ́yìn náà ló di ẹ̀bi ìdàrúdàpọ̀ tó wáyé lẹ́yìn ètò ìdìbò ọ̀hún lé àwọn àtọ̀rìnwá lórí pẹ̀lú ẹ̀sùn pé níṣe ni wọ́n ń gbìyànjú láti yọ òun nípò. Ìgbà àkọ́kọ́ rèé tí àwọn aláṣẹ yóò mẹ́nu bà iye èèyàn tó kú nínú ìfẹ̀hónúhàn tó wáyé lẹ́yìn ètò ìdìbò náà. Uthman ní 490 nínú àwọn 580 èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn ló jẹ́ ọkùnrin. Ìgbìmọ̀ olùwádìí náà ní onírúurú nǹkan bíi ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀, ètò òṣèlú, àìríṣẹ́ ṣe àwọn ọ̀dọ́ àtàwọn nǹkan míì ló ṣokùnfà ìfẹ̀hónúhàn ọ̀hún. Ó ní àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lo àwọn ìṣòro tí orílẹ̀-èdè náà ń dojú kọ láti ru àwọn èèyàn sókè láti kópa nínú ìfẹ̀hónúhàn náà. Àmọ́ ṣá, àwọn ọmọ ẹgbẹ́ alátakò ti bu ẹnu àtẹ́ lu àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún pé ààrẹ ni wọ́n ń ṣojú fún dípò kí wọ́n ṣe ti àwọn aráàlú.